Pẹ̀lú forúkọ Olúwa lókè ọ̀run. Orúkọ mi ni Evangelist Babátúndé Samuel. Ohun tí mo fẹ́ sọ̀rọ̀ lórí lónìí dá lórí ohun tó yẹ kó o ṣe gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ní àkókò ìdánwò. A rí kò sí ọmọ Ọlọ́run tí ò ní àkókò ìlàkọjá. Jésù tìkálára rẹ̀ sọ fún ìwé Jòhánù orí 16:33. Ó ní inú ayé ẹ ó ní ìpọ́njú, ṣùgbọ́n ẹ tójú ká torí pé mo ti ṣẹ́gun ayé. Jésù ti ṣẹ́gun ayé fún wa lóòótọ́ àti lódodo, ṣùgbọ́n yìí ò ní àní ní ìṣòro tá ó là kọjá. Yóò sọ pé àní ní wàhálà tá ó dojúkọ, ṣùgbọ́n ní ká fọkànbalẹ̀ nínú òun. Àwọn ìgbésẹ̀ wo ló wá yẹ kó o gbé lákòókò ìdojúkọ? Wọ́n fún wa ní àwọn ìgbésẹ̀ 4 tó ṣe kókó tó sì ṣe gbòógì nínú fídíò yìí. Ó yẹ kí a gbé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tí yóò lè ràn wá lọ́wọ́ láti dé ìjọba Ọlọ́run. Ìgbésẹ̀ àkọ́kọ́ ó ní dúdúró nínú ọ̀rọ̀ Ọlọ́run, fífẹsẹ̀ múlẹ̀ gidi nínú ọ̀rọ̀ Ọlọ́run. Bíbélì sọ fún ìwé Kólósè orí 3:16. Ó ní ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi kó máa gbé inú yín ní ọ̀pọ̀lọpọ̀. A rí pé tí ọ̀rọ̀ Ọlọ́run bá ti wà nínú ènìyàn, kò sí irú ìdojúkọ téèyàn lè kó rí, ọkàn rẹ̀ ò ní mì. Kò sí irú ohun tó lè wù kí Sátánì fi dojúkọ, kò ní ibi ṣubú. Bíbélì sọ fún abákan nínú ìwé Psalm 119:11. Ó ní pé ọ̀rọ̀ rẹ ni èmi pamọ́ ní ọkàn àyà mi, kémi kó má bàa ṣẹ̀ sí ọ. Tí ọ̀rọ̀ Ọlọ́run bá ti wà nínú ayé wa, tó rinlẹ̀ nínú ọkàn wa, kò sí bá ṣe lè ṣẹ̀ sí Ọlọ́run, torí pé ọ̀rọ̀ yẹn ni ó máa tó ipa ọ̀nà wa ká má bàa sí ẹsẹ̀ gbé lákòókò ìṣòro. Ìkejì, ó ní gbígbàdúrà láì sinmi. Gbígbàdúrà láì sinmi. Bíbélì sọ fún wa nínú ìwé Tẹsalóníkà kínní orí 5:17. Ó ní ẹ máa gbàdúrà láì sinmi àti láì sàárẹ̀. Jésù tilẹ̀ sọ fún wa nínú ìwé Lúùkù orí 18:1. Ó ló yẹ kí ènìyàn kó máa gbàdúrà láì sinmi àti láì sàárẹ̀. Nítorí náà, ìwọ olùgbọ́ mi tó jẹ́ ọmọ Ọlọ́run tó ń la ìṣòro kan kọjá, má jò ká gara ó dá lákòókò yìí láti gbàdúrà. Ẹbí pé tó bá sàárẹ̀ ní ọjọ́ ìpọ́njú rẹ̀, ó ní agbára rẹ̀ kò tó nǹkan. Tí agara bá dá ọ láti gbàdúrà, ogun èso borí rẹ̀. Tó bá ti lè sọ nínú ìṣòro láti gbàdúrà sí ẹlẹ́dàá rẹ̀, ogun èso borí rẹ̀. Mo gbàdúrà pé ogun èso ní borí ayé rẹ̀, ṣùgbọ́n ó léwu fún ọ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run láti fà sẹ́yìn nínú àdúrà gbígbà ní àkókò ìṣòro, torí pé àdúrà gbígbà pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run ó jẹ́ nǹkan pàtó tó máa ń ran ènìyàn lọ́wọ́ láti lè dúró tiri ní ọjọ́ wàhálà, ní ọjọ́ ìdààmú, ní ọjọ́ ìbẹ̀wò. Lórúkọ Jésù, Ọlọ́run yóò mú ọ borí. Ìkẹta, ó ní pé ṣọ́ra fún àwọn tó gba ìmọ̀ràn lọ́wọ́ wọn. Kì í ṣe gbogbo ẹni tó ń wá ṣọ́ọ̀ṣì ló mọ Ọlọ́run. Kì í ṣe gbogbo ẹni tó ń wá ṣọ́ọ̀ṣì ló lè gba ìmọ̀ràn lọ́wọ́ rẹ̀. Ẹlòmíì ti gba ìmọ̀ràn lọ́wọ́ ọmọ ìjọ bíi tiẹ̀ lákòókò ìṣòro, tí wọ́n ti ṣì lọ́nà, tí wọ́n ti dojú ìgbàgbọ́ rẹ̀ bolẹ̀. Nítorí náà kì í ṣe gbogbo ẹni tó ń wá ṣọ́ọ̀ṣì ló mọ Ọlọ́run. Bíbélì wípé kì í ṣe gbogbo ẹni tó pè mí ní Olúwa ni yóò dé ìjọba Ọlọ́run, bí kì í ṣe àwọn tí ń ṣe ìfẹ́ bàbá mi. Wá ojúlówó àwọn ọmọ Ọlọ́run bíi tìrẹ rí, èyí tí wọ́n lè fún ọ ní ìmọ̀ràn rere, pàápàá jùlọ ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run òtítọ́. Lóòótọ́ la mọ̀ pé ayé ti dìdàkudà, ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run ló ti di ìkòkò, ṣùgbọ́n kì í ṣe gbogbo ìránṣẹ́ Ọlọ́run náà ni ó dáa. Àwọn ìránṣẹ́ Ọlọ́run kan wà tó jẹ́ ojúlówó ọmọ Ọlọ́run. Wá rú wọn rí láti fi ọ̀rọ̀ lọ̀ wọ́n kí wọ́n lè bá a tọ́ ọ sọ́nà lórí ìgbésẹ̀ tó yẹ kó gbé lákòókò ìṣòro, kó má bàa sí ẹsẹ̀ gbé. Jésù ràn ọ́ lọ́wọ́. Ìkẹrin tó parí ẹ̀ ni pé máa béèrè fún oore ọ̀fẹ́ àti àánú láti lè borí ìṣòro. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a nílò oore ọ̀fẹ́ àti àánú láti borí, torí pé ìrìnàjò tá à ń rìn, ìrìnàjò tó léwu ni, ìrìnàjò tó lágbára ni. Ní kòríta ìdánwò àti ìdojúkọ onígbàgbọ́, a rí pé onírúurú nǹkan lè súnmọ́ lò láti bí ọmọ Ọlọ́run, ṣùgbọ́n nípasẹ̀ bíbéèrè fún oore ọ̀fẹ́ àti àánú, a ó rí pé a ó sì borí. Mo gbàdúrà pé ìwọ tó ń wò mí, tó ń la ìṣòro kọjá, tó jójúlówó ọmọ Ọlọ́run, lórúkọ Jésù ìṣòro rẹ kò ní gbé ọ lọ. Ìwọ ló borí ìṣòro kò sì ní borí rẹ.